Àwọn ará ìpínlẹ̀ Kwara ti ń kọminú lórí bí àwọn ajínigbé tún ṣe ya wọ ìlú náà ní ìjọba ìbílẹ̀ Koro ní ọjọ́ Àìkú Sunday ọjọ́ 8 oṣù kejì ọdún 2026 tí a wà yìí. Àwọn ti ìpínlẹ̀ Àbújá wọ́n ti ń ṣe ìwọ́de lónìí o lórí bí àwọn ẹgbẹ́ alátakò kan ti ṣara wọn jọ tí wọ́n sì ń kọminú lórí bí ilé aṣòfin àgbà ti fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà láti fi kéde èsì ìdìbò. Àwọn ajínigbé ti ṣìrìn o fúnra wọn ni wọ́n fẹ́ tara wọn rìn wá síbi tí wọ́n ti lọ sọ wọ́n sínú àhámọ́. Obìnrin kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi gbé ta o lórí bí àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ṣe pa ọmọ mẹ́ta mọ́ wọn lọ́wọ́ tí wọ́n sì ṣá ọkọ rẹ̀ ní àáké pẹ̀lú. Ó ti di èèwọ̀ fún ẹnikẹ́ni láti daran jẹ níta gbangba ní ìlú Ìbàdàn. Ọba Ládọjà ló sọ bẹ́ẹ̀. Ṣé lóòótọ́ ni ààrẹ Bọ́lá Tinubu ti kéde wípé kí wọ́n ṣí ibodè Nàìjíríà sí orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ o. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni wípé ààrẹ Bọ́lá Tinubu ti kéde wípé kí àwọn aṣọ́bodè ní Nàìjíríà ó ṣílẹ̀kùn ibodè Nàìjíríà sí orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀. Ó ní wọ́n gbọ́dọ̀ rí dájú wípé ààbò tó péye wà fún àwọn ará ìlú. Nínú àlàyé tó ṣe kalẹ̀ ó ní òun nígbàgbọ́ wípé ṣíṣílẹ̀kùn lọ sí Bẹ̀nẹ̀ yóò jẹ́ kí káràkátà ó túbọ̀ gòkè sí i tí ó sì jẹ́ kí iye àwọn oúnjẹ kí ó wálẹ̀ dáadáa léyìí tí gbogbo ọ̀wọ́n gógó yóò jẹ́ ohun àfìsẹ́yìn tegun fi ṣọ. Nínú àwọn àfikún tó ṣe ó ní òun ti pàṣẹ fún olórí aṣọ́bodè Bashir Adéwálé Adéníyì pé kó ṣí ibodè tó wà láàrin ìpínlẹ̀ Kebbi ní Nàìjíríà àti Bẹ̀nẹ̀ ní kíákíá. Tẹ́ ò bá gbàgbé wípé ó ti tó ọdún 7 báyìí tí wọ́n ti ilẹ̀kùn ibodè náà, àmọ́ ní báyìí o ààrẹ Tinubu ti kéde òmìnira rẹ̀. Ọba Rashidi Ládọjà ti pàṣẹ wípé ó ti di èèwọ̀ fún ẹnikẹ́ni láti máa daran jẹko ní ìta gbangba ní ìlú Ìbàdàn. Olóyè Ayọ̀adé Olúgbémiga ẹni tó jẹ́ agbẹnusọ Olúbàdàn ló fi ọ̀rọ̀ náà síta wípé Ọba Ládọjà ti pàṣẹ ó sì ti di dandan kí àṣẹ náà fẹsẹ̀ múlẹ̀. Olóhùn kọminú nípa bí fífi ẹran jẹko ti ń mú ẹ̀mí àwọn èèyàn lọ ní ìpínlẹ̀ náà. Ìdí nìyí tí ó ṣe sọ̀rọ̀ náà níbi ìpàdé ìgbìmọ̀ àwọn aláṣẹ ní Ìbàdàn àtàwọn ẹgbẹ́ olóko ẹgbẹ́ Ìjàyè Farm Settlers Association tó wáyé ní ààfin Olúbàdàn Òkè Arẹmọ lọ́jọ́ Ajé. Ó tẹ̀síwájú pé ọ̀rọ̀ náà ti di òfin láti àsìkò yìí lọ kóníkálùkù sì tọ ọmọ rẹ̀ bọ́ṣọ o bí bẹ́ẹ̀ kọ́ wọn yóò fojú ba ilé ẹjọ́ ni. Ó mà ṣe o, ẹ gbọ́ ìgbà wo ni àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn gbàṣẹ láti máa gbẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ. Ohun tá a gbọ́ ni wípé arábìnrin kan fi gbé ta lórí ayélujára ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Àlàbá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ọmọ òun 2 àti ọmọ ìyálé òun ní àmọ̀tẹ́kùn pa ò ní Akínàánú nílùú Ọ̀ṣun. Ó ní wọ́n tún fi àáké ṣá ọkọ òun níbi tó ti ń ṣe ájò ọmọ náà kí wọ́n má bàa ṣe ikú pa á. Àmọ́ ṣá o, ọ̀rọ̀ náà ti dé sétí ìgbọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà wọ́n sì ti mú wọn so sí àhámọ́. Àmọ́ láìpẹ́ yìí ni àwọn ìyàwó àwọn òṣìṣẹ́ àmọ̀tẹ́kùn tó wà ní àhámọ́ ti ṣàlàyé wípé àwọn ti fi ọ̀rọ̀ náà tó gómìnà Adéwọlá Adélékè létí pé kó ṣe ìrànwọ́ kí wọ́n lè yọ̀ǹda àwọn ọkọ wọn. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ fa ọ̀rọ̀ náà wípé àwọn ọkọ wọn kò mọ kankan nípa ìkọlù náà o pé àwọn kan ló wá láti ìta tí wọ́n wọṣọ àmọ̀tẹ́kùn ṣùgbọ́n àwọn ọlọ́pàá náà kọ̀ láti yọ̀ǹda àwọn ẹ̀ṣọ́ náà nítorí wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan ò lè lọ láì jìyà lórí bí wọ́n ti fi ẹ̀mí àwọn ọmọ 3 ṣòfò dànù lẹ́ẹ̀kan náà. Ó lékè ńkà o, ṣe iná ti gbọ́ wípé àwọn ajínigbé tó jí dókítà gbé ní ìpínlẹ̀ Ẹdó wọ́n mà ti wọ gàù fúnra wọn ni wọ́n fẹ́ sára wọn rìn wá sí àhámọ́ o. Ṣáájú ni ìròyìn kan ti ń jà ròyìn lórí ayélujára lórí bí àwọn ajínigbé 2 kan ṣe jí dókítà kan tí orúkọ rẹ̀ jẹ́ Babátúndé Àbú ní Auchi ní ìpínlẹ̀ Ẹdó gbé lọ o tí wọ́n sì ń béèrè fún owó ìtúsílẹ̀ 50 million naira lẹ́yìn tí àwọn olólùfẹ́ rẹ̀ àti àwọn ẹbí rẹ̀ gbìyànjú láti kó lọ fún wọn kí wọ́n tó yọ̀ǹda dókítà yìí. Àmọ́ ó ṣe ní láàánú wípé dókítà Àbú pàdánù àbúrò rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà látọwọ́ àwọn agbébọn ọ̀hún. Lẹ́yìn tí wọ́n yọ̀ǹda dókítà Àbú náà àwọn agbébọn náà bá gbé àwọn ọmọ wọn dìgbàdìgbà wá sí ilé ìwòsàn dókítà tí wọ́n jí gbé o nínú oṣù tó kọjá yìí. Àṣé dókítà kò gbàgbé ọ̀rọ̀ àná níṣe ló rántí ojú wọn tó sì padà ṣètò bí wọ́n ti máa kó wọn lọ sí àhámọ́ lẹ́yìn tó ṣètọ́jú ọmọ tí wọ́n gbé wá tán nílé ìwòsàn rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tó yàn láàyò. Ọjọ́ gbogbo ń tòṣìkà, ọjọ́ kan ṣoṣo báyìí ní ti ẹ̀san o. Èyí ni òwe àwọn àgbà nílẹ̀ Yorùbá tó sì dá lórí àwọn ajínigbé yìí tí wọ́n fi ẹsẹ̀ ara wọn rìn lọ sí àhámọ́. Àmọ́ ní báyìí o wọ́n ti fi kélé òfin gbé wọn lọ. Kí ló dé tí àwọn ti Àbújá ń ṣe ìwọ́de lórí bí ilé aṣòfin àgbà ṣe fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà fún èsì ìdìbò? Ohun tá a gbọ́ ni wípé àwọn ọlọ́pàá ya bo àwọn olùwọ́de ní ìlú Àbújá lórí bí wọ́n ti ń fẹ̀hónú hàn lórí fífagilé èsì ìdìbò pẹ̀lú ẹ̀rọ kọ̀ǹpútà o. Ìfẹ̀hónúhàn náà tún dá lórí òfin owó orí tuntun tó tún gbéra sọ láti ọjọ́ 1 oṣù kìíní ọdún 2026 àti bí wọ́n ti fagilé lílo ẹ̀rọ kọ̀ǹpútà láti kéde èsì ìdìbò. Wọ́n ní
àwọn olùwọ́de náà ṣara wọn jọ síwájú ilé ìgbìmọ̀ asòfin àgbà ní ìlú Àbújá tí wọ́n sì fajúro sí ìgbésẹ̀ wọn. Àmọ́ ṣá o, àwọn ọlọ́pàá ìpínlẹ̀ náà kò fi wọ́n lọ́rùn sílẹ̀ o, tí wọn kò sì jẹ́ kí wọ́n ṣe ìwọ́de náà bí wọ́n ti fẹ́. Àwọn ẹgbẹ́ alátakò náà ṣàlàyé wípé lílo ẹ̀rọ kọ̀ǹpútà nìkan ló lè fòpin sí àkójọpọ̀ àti ìkéde èsì ìdìbò, àti pé yóò tún ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ tó máa ń súyọ nínú èsì ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà o. Wọ́n ní ṣùgbọ́n nípa bí wọ́n ti fagilé lílo ẹ̀rọ yìí gangan ni yóò mú èrú wá lọ́pọ̀lọpọ̀. ṣẹ́yìn náà tún ti gbọ́ bí àwọn agbésùmọ̀mí tún ṣe lọ ṣe ìkọlù sí agbègbè Kòrùn ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara o. A gbọ́ pé wọ́n kọlu àwọn ọlọ́dẹ àti ẹ̀ṣọ́ aṣọ́gbó lẹ́yìn tí wọ́n tún ṣekú pa ẹ̀ṣọ́ aṣọ́gbó kan níbẹ̀ pẹ̀lú. Nínú ìwádìí ṣàfihàn wípé wọ́n dáná sun ọ̀kadà 11 ní agbègbè náà, èyí tó jẹ́ ti àwọn ọlọ́dẹ ọ̀hún lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 8 oṣù kejì ọdún 2026 tí a wà yìí. Oṣòdìmí Kòró ṣàlàyé pé nǹkan bíi aago 11 òwúrọ̀ àná ní ìṣẹ̀lẹ̀ náà wáyé o. Ó ní lójú ẹsẹ̀ ni àwọn tún sífẹ̀ẹ́ sí àwọn fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aṣọ́gbó náà tí wọ́n sì gbìyànjú láti lé wọn dànù, lẹ́yìn tó bí ìkọlù sí àwọn ọlọ́dẹ náà tí ọ̀kan lára wọn pàdánù ẹ̀mí rẹ̀ o. Kì í ṣe ìgbà àkọ́kọ́ nìyí tí irú àwọn ìkọlù báyìí ti máa ń wáyé, ṣùgbọ́n nítorí nígbà náà ìròyìn nípa ìjínigbé náà kò tí ì fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ó tẹ̀síwájú pé lọ́dún méjì sẹ́yìn làwọn agbébọn náà ya wọ ìlú Kòrò ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara bákan náà, tí wọ́n sì yìnbọn pa ọba ìlú tí wọ́n sì jí olórí ọba gbé lọ. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ròyìn sétí ìgbọ́ yín. Ire o.